èèmọ̀ ọmọ ìjọ gba ìyàwó wòlíì ẹ̀ lóṣòdì ní ìpínlẹ̀ Èkó. àfi bí ìgbà tí èèyàn bá ń wo fíìmù àwọn Ọdúnladé Adékọ́lá, Fẹ́mi Adébáyọ̀ àbí Lateef Adédìméjì ńlọrọ̀ mọ́àrè nígbà tí ọmọ ìjọ wòlíì kan, wòlíì Theophilus Ayọ̀dèjì Ọbáyàn tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Divine Prophetic Solution Prayer Ministry tó wà lágbègbè Máfolúkù ìyẹn nítorí tí Oṣòdì ní ìpínlẹ̀ Èkó, nígbà tí ọmọ ìjọ ẹ̀ kan tí wọ́n pè ní ọmọọba Abua Obi tó gba ìyàwó ẹ̀ ìyẹn wòlíì obìnrin Chibuzor Lillian Ọbáyàn tó sì di pé ìyàwó wòlíì ti lọ bímọ fọ́mọ ìjọ o, kódà wọ́n ti fẹ́ra wọn ní ṣùlọ́kà sí ilé báyìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìjọ wòlíì Theophilus Ayọ̀dèjì Ọbáyàn ní ọmọọba Abua Obi ló jẹ́ o, kódà àwọn àtìyàwó ẹ̀ ni wọ́n nájọ́ lọ ṣọ́ọ̀ṣì tó sì jẹ́ pé dádì ló máa ń pe wòlíì Theophilus, kódà mọ́mì ni wọ́n ló máa ń pe wòlíì obìnrin Chibuzor Lillian Ọbáyàn. ṣùgbọ́n o kò sẹ́ni tó mọ̀ bí Prince Abua ìyẹn ọmọọba Abua tó jẹ́ ọmọ ìjọ tó ń pe ìyàwó wòlíì ẹ̀ ní mọ́mì bá jọṣepọ̀ kọ̀ọ̀kan máa ṣe bẹ̀rẹ̀ tí ọmọ ń bá mọ́mì láṣepọ̀ tí wọ́n ń kódà fúnra wọn ní kọ̀rọ̀. ní báyìí ìfẹ́ ti wọ àárín mọ́mì àti ọmọ ìjọ o, bẹ́ẹ̀ ni Òbí ó ti gba mọ́mì mọ́ dádì lọ́wọ́ báyìí o. èyí ló máa jẹ́ kí mọ́ dádì kó fi ìbínú gba ilé ẹjọ́ ìbílẹ̀ ìyẹn ilé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀. ó máa fi ìbínú gbabẹ̀ lọ láti bẹ ilé ẹjọ́ pé kí wọ́n tún ìgbéyàwó ọlọ́dún 23 years of marriage àwọn náà kan tún ká, nítorí pé ìyàwó òun ti bá ọmọ ìjọ òun lọ. ọkùnrin náà ní ìtútẹ̀ dùn ní pé ṣọ́ọ̀ṣì òun tó wà tí ìyàwó òun jọ dá sílẹ̀ táwọn jọ forúkọ sílẹ̀, ìyàwó òun ti lọ gbẹ̀yìn, ó ti lọ yí orúkọ ẹ̀ padà lọ́dún 2019 kúrò ní Divine Prophetic Solution Prayer Ministry táwọn sọ, tó sì ti sọ ìjọ náà ní orúkọ Peace of Jerusalem Revival Ministry. kódà ó lágbègbè kan náà ni ló dá ìjọ náà sí, tó sì ní Prince Abua Obi ìyẹn ọmọ ìjọ òun tẹ́lẹ̀ ìlú ń ṣe ọkọ fún báyìí, kódà ọ̀nà ti fi bíran fúnra wọn. bàbá náà wá ní òun kò bẹ ilé ẹjọ́ láti bóun gba ìyàwó òun padà o, ó láwọn ọmọ 4 tí ìyàwó òun bí fóun ìní kí wọ́n bá òun gbé padà, tó sì fi bóun sì yọ̀ǹda ìyàwó òun fún ọmọ ìjọ òun tó gbà á. ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn agbẹjọ́rò ẹ̀ tó ṣojú ní kóòtù, àwọn agbẹjọ́rò tó ṣojú rẹ̀ ní kóòtù, wòlíì obìnrin Chibuzor Lillian Ọbáyàn tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Abia, ó ní kò sí ìgbéyàwó kankan láàrin wọn àti wòlíì Theophilus Ayọ̀dèjì Ọbáyàn o. ó ní nínú àṣà ilẹ̀ Ìgbò bí ọkùnrin ò bá ti sanwó orí obìnrin, ó ní obìnrin náà kì í ṣèyàwó ẹ̀, gbogbo ọmọ tóbìnrin náà tó bá sì bí fún un kì í ṣe àwọn ọmọbìnrin ni. ó ní tó ṣẹlẹ̀ láàrin wọn àti wòlíì Theophilus Ayọ̀dèjì Ọbáyàn nìyẹn o, àti pé bóun ṣe yí orúkọ àwọn ọmọ òun sí orúkọ ọkọ tuntun ọmọ ìjọ ọkọ òun tóun fẹ́ báyìí ó bá òfin mu, nítorí pé Theophilus ìyẹn wòlíì Theophilus kò tí ì sanwó orí òun, kò sì lọ́mọ lọ́dọ̀ òun. onídàájọ́ Ṣẹ́gun Stephen lẹ́yìn tó gbọ́ atútúnú àwọn méjèèjì ó sún ọjọ́ ìdájọ́ síwájú di ọjọ́ 10 oṣù kẹwàá tá a wà yìí tó ń bọ̀ yìí.